TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. HBL TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wá láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ọdọọdún bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí Jímọ̀ ní láyọ̀ àti àlàáfíà. Alhamdulillahi rabbil alamin, ògo ni fọ́lọ́run lókè ọ̀nà wípé àtúrò ọjọ́ òní o ọ̀pọ̀ irú rẹ̀ láṣẹ lókè rúpẹ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tí a ti máa fún yín àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ṣáájú ohun gbogbo, ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ní. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹlẹfẹlẹ láyé lórúkọ mi, fẹlẹ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹyẹ tèmi kò ní fi apá kan fò lórí ètò Ojúmọ́ Aláyọ̀ láàárọ̀ òní. Ẹnu ọlọ́fà láti ń gbọ́mọ ta o. Alhamdulilayi Rabbil alamin, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa rí ọjọ́ tòní láyọ̀ àti àlàáfíà mú ní ògo ní fórúkọ Olúwa. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀ nínú kíbi tí ẹ ti ń wò wá. Mo ní wípé ẹ ti mọ bá a ṣe máa ń ṣe wípé ìròyìn ojoojúmọ́ náà máa mú wa sí etí ìgbọ̀nyín. Ta náà ní jọ tòní o, mo tún kí wa pé àkójúmọ́ àsìkò ojúmọ́ mọ́. Orúkọ tèmi ò wá yípadà o, Títílayọ̀ Àgbẹ̀ọlá náà ni ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. Ó yá, kókó orí rẹ̀ lóní pápápá là á mú wá sí etí ìgbọ̀nyín ká tó lọ sínú ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́. Òkèlè akọ́bùnmi láàárọ̀ òní òun ní bí àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ṣe sí wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ o nípa ti ayédèrú ayélujára tí àwọn èèyàn kan tí wọ́n gbé káàkiri wípé àwọn ọmọ ológun lónìí o, wọ́n ní kì í ṣe àwọn o. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́, ṣé wọ́n ti gbé àwọn èèyàn kan lọ́rùn ọwọ́ mú lórí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní. Ṣé ẹ rí orílẹ̀-èdè wa Nàìjíríà, ó ti kọjú orílẹ̀-èdè tó jẹ́ wípé a lè máa fi ojú tẹ́ńbẹ́lú o lé ẹ̀ka ètò ọrọ̀ ajé. Ta ló sọ bẹ́ẹ̀? Ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Wọ́n ti tako ìlànà yẹn o, ìlànà tí wọ́n fẹ́ gbé láti yọ gómìnà Fubara kúrò nípò ní ìpínlẹ̀ Rivers. Àwọn wo ni wọ́n tako ìlànà yìí lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ láàárọ̀ òní. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n yí nínú iṣẹ́ àtúnṣe o, nígbà táwọn ìjọba wa tó ti jẹ́ pé ohun tó ń lépa náà ni agbára, tó jẹ́ pé agbára nìkan náà ni wọ́n wá kiri. Ta ló sọ bẹ́ẹ̀? Ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ẹnìkan ti sọ di mímọ̀ wípé ọ̀nà àbáyọ ti dé o sí ìṣòro àbí ká sọ pé aáwọ̀ láàrin àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ọ̀nà àbáyọ tẹ́ni yìí mẹ́nubà? Ẹ láǹfààní láti gbọ́ láàárọ̀ òní. Ẹgbẹ́ kìíní ìwá àwa ló kàn o, àwa náà ló kàn o, agbègbè wa ló kàn o láti fa olùdíje dupò gómìnà kalẹ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Ta ló sọ bẹ́ẹ̀? Àwọn òní wọ́n bá wí. Ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Àní yẹnu padà rárá, ṣe rí ìyanṣẹ́lódì tá a gùn lé yìí, àwa ò ní yẹnu padà o, àti gùnlé a máa gùnlé náà ní àfi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá dá wa lóhùn ohun tí a fẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ láàárọ̀ òní. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Canada ni wọ́n ti fọwọ́ òfin gbé arákùnrin kan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, látàrí pé ó ṣe kíni, ó ṣekú pa akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀kọ́ náà nílẹ̀ orílẹ̀-èdè náà.
àwọn ìròyìn àti àwọn òmíràn la máa mú wá sí etí gbọ̀nyìn ní àárọ̀ òní. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òǹtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayédè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọ̀yẹ ẹ jẹ́ ká lọ sókè náà tá a bá wá dé ìlú yẹn a máa tú sílẹ̀ fún yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúrò ń bẹ̀, má gbé kúrò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o, bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Èyí tó bá gbọ́ àlọ́ ìdọ̀rọ̀ kó gbọ́ ààbọ̀ ni afẹ́fẹ́ lásìkò yìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láti dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ jọ ẹjẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe aṣòfin tí ń ṣojú fún apá ìlà oòrùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹni tí orúkọ rẹ̀ jẹ́ aṣòfin Francis Fádáhùnsí. Òun ni ó ti sọ ọ́ di mímọ̀ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ fọkàn balẹ̀, ṣe rí ìṣòro ètò ààbò tá à ń kojú lásìkò yìí, a máa ṣẹ́gun rẹ̀, a máa borí rẹ̀, gẹ́gẹ́ bó ti ṣe sọ ọ́ di mímọ̀ pé pẹ̀lú ìlànà tí àwọn ọmọ ológun ń gbé yìí àti ìgbìyànjú àwọn ọmọ ológun àti àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, Fádáhùnsí sọ di mọ̀ pé gbogbo eléyìí la máa fi sẹ́yìn ní orílẹ̀‐èdè Nàìjíríà. Fádáhùnsí sọ eléyìí di mọ̀ lásìkò tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ àwọn ohun èlò oúnjẹ àti àwọn owó ní àwọn agbègbè kan ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́bọ̀ Thursday àná. Níbẹ̀ ni ó ti sọ di mọ̀ pé ṣe rí ohun tá a wá fún yín yìí, a fẹ́ fi tù yín lára ni, a fẹ́ fi mú gbogbo nǹkan rọrùn fún yín, gẹ́gẹ́ bó ti ṣe sọ di mọ̀ pé gbogbo ìjọba ìbílẹ̀ 10 tí ó wà níbi tí òun ti ṣẹ̀ wá ni òun ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí sí. Gẹ́gẹ́ bí aṣòfin náà ṣe ti wá tẹ̀síwájú, ó ní ẹjẹ́ ní tú àṣírí kan fún yín, ìjẹ́jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn mà tẹsẹ̀ dúró láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo nǹkan tó gbà ní wọ́n ti fi ń fún báyìí o láti pé àlàáfíà ó jọba láàrin ìlú. Kódà gẹ́gẹ́ bó ṣe sọ di mọ̀ pé gbogbo ọ̀nà ni wọ́n ti ń gbà láti gbógun ti ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá ní ẹ wò ó, ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti àwọn alẹ́ lọ́rọ̀ láti rí pé àṣírí dé bá gbogbo ìgbìyànjú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó tún sọ di mọ̀ wípé ẹ wò ó, ẹ lọ fọkàn balẹ̀, ó dẹ̀ òun lójú wípé ìṣòro ètò ààbò yìí yóò di ohun ìgbàgbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀, alákòótán ó wá ṣe àlàyé wípé ẹ wò á mọ̀ pé nǹkan fẹ́ ṣe apá kan jà mọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ẹ má mikàn, ẹ má fòyà, gbogbo ohun tí à ń ṣe ìrànlọ́wọ́ rẹ̀ fún yín bí oúnjẹ àti àwọn ohun èlò yìí á mú ìrọ̀rùn bá yín lápá ibìkan títí gbogbo rẹ̀ yóò fi wá sí òpin ní orílẹ̀-èdè Nàìjíríà. A ó rẹ́yìn ìṣòro ètò ààbò láìpẹ́, ẹ lọ fọkàn balẹ̀. Aṣòfin kan ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post lẹ́tọ̀rẹ́kà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ pé orílẹ̀‐èdè Nàìjíríà ti di ibùgbé ọjà, ó ti di ibùgbé ọjà tó jẹ́ wípé ẹnikẹ́ni kò lè fojú parẹ́ o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ pàṣípààrọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ṣe ní àkọsílẹ̀ owó tó tó tírílíọ̀nù 100 kan náírà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó fi léde lánàá òde yìí látẹnu agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà. Bákan náà ni ààrẹ Tinubu ti gbóríyìn fún iléeṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn alẹ́nulọ́rọ̀ mìíràn fún àṣeyọrí pàtàkì náà. Ó tún rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olùdókòwò ilẹ̀ òkèèrè láti mú kí àwọn ìdókòwò wọn gbòòrò sí i nínú ètò ọrọ̀ ajé ìbílẹ̀.
bákan náà ni ó ti fi wọ́n lọ́kàn balẹ̀ o wípé ṣẹ́rí ọdún 2026 yóò so èso ńlá ju tàtẹ̀yìnwá lọ gẹ́gẹ́ bí àwọn àtúnṣe ètò ọrọ̀ ajé ìṣàkóso òun bó ṣe túbọ̀ tẹ̀síwájú láti so èso rere ó ní pẹ̀lú bí owó pàṣípàrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe kọjá àmì ìtàn owó tó tó mílíọ̀nù ọgọ́rùn-ún kan náírà lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ní ìrírí àtúntò ètò ọrọ̀ ajé tuntun eléyìí tó yàtọ̀ gédéńgbé sí àkọsílẹ̀ tàtẹ̀yìnwá. Lákòótán ààrẹ tẹnumọ́ pé ọjà orílẹ̀-èdè Nàìjíríà ó ti kọjá ọjà tí ẹnìkan lè fojú parẹ́ o gẹ́gẹ́ bí ọjà ìṣúra ṣe ń ṣàfihàn gbogbo ètò ọrọ̀ ajé tí eléyìí sì jẹ́ àmì pàtàkì tó ń ṣàfihàn ètò ìlera pípé ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìgboyà tí àwọn olùdókòwò ní nínú ètò ọrọ̀ ajé wa. Inú ìròyìn Daily Post náà ti kà lẹ́kùnrẹ́rẹ́. àwọn ò gbà ó ọwọ́ tẹ̀ ń gbé yẹn àwọn ò gbà rárá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ohùn yìí léde ni mo ní kí n sáré mu wá sí etí ìgbọ̀nyín. Àwọn ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Rivers ìyẹn ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti kọ̀ pátápátá o wípé ìlànà tí wọ́n fẹ́ fi yọ gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ Ngozi Odu kúrò ní ipò wọn eléyìí àwọn ò faramọ́ rárá àti wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí yóò dàbàrú àwọn kankan ní ìpínlẹ̀ náà àti wípé kò ní ìtumọ̀ lásìkò yìí nínú àtẹ̀jáde èyí tí ẹgbẹ́ náà fi léde láti ọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ wọn ẹni tó rúkọ rẹ̀ jẹ́ Darlington ló ti sọ di mímọ̀ wípé a ti gbọ́ o wípé wọ́n ti ń gbé ìgbésẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Rivers láti yọ gómìnà Fubara àti igbákejì rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe wá fi ọ̀rọ̀ náà léde ó ní ẹ wò gbogbo àwọn nǹkan wọ̀nyí la fẹ́ fi yé gbogbo yín pátápátá wípé àwọn ò fi ara mọ́ gbogbo àwọn ìlànà yìí o àwọn ò sì ní lajúlẹ̀ wípé lásìkò tí gómìnà Fubara darapọ̀ mọ́ wa yìí kí gbogbo eléyìí kó máa ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tiwa ọwọ́ apagi ìkìlọ̀ fún àwọn aṣòfin ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ àwọn aṣòfin tí wọ́n wá látinú ẹgbẹ́ òṣèlú APC wípé ẹ gbọ́dọ̀ gbà fún wọn o ní ilé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé gbogbo ìgbésẹ̀ láti yọ gómìnà Fubara kúrò ní ipò rẹ̀ ẹ̀hún ní gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn òpẹ́ jẹ́ kí eléyìí kó tún wá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti àwọn Darlington wá sọ di mímọ̀ sí iwájú wípé ohun tó fa ọ̀rọ̀ yìí gangan òun ní ọ̀rọ̀ ètò ìṣúná èyí tí wọ́n bu ọwọ́ lò ní ọdún tí ó kọjá tí wọ́n sì sọ di mímọ̀ wípé yóò tẹnubọ epo nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí ọ̀ní gbogbo eléyìí ni àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan gómìnà Siminalayi Fubara wípé kò ṣe bẹ́ẹ̀ kò tẹ́ pẹpẹ àbádòfin èyí tó yẹ kó tẹ́ pẹpẹ rẹ̀ sí iwájú àwọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé wọ́n tún fún ní oṣù mẹ́fà láti ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní kò ṣe eléyìí o wọ́n ní òun ló wà fà á gangan tó fi di wípé wọ́n ń wá gbogbo ọ̀nà láti yọ gómìnà Fubara kúrò ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rivers ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà ti sọ di mọ̀ pé láíláí o àwọn ò ní gba eléyìí kó wáyé ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí wọ́n ti ń pariwo ọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ pagi ìkìlọ̀ wípé tẹ́ ẹ bá ṣe irú eléyìí ẹ fẹ́ fi bà wá lórúkọ jẹ́ ni o ẹ fẹ́ fi dàbàrú gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà a ò faramọ́ o àwọn ò gbà ìlànà tẹ́ ń gbé láti yọ gómìnà Fubara kúrò ní ipò rẹ̀ inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀sọ̀rìkà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Anambra Peter Obi ni ó máa ti ké gbàjarè síta o látàrí ìṣòro àìní eléyìí tó ń peléke sí lórílẹ̀‐èdè yìí bákan náà ni ó sọ di mímọ̀ pé orílẹ̀‐èdè yìí ń padà sẹ́yìn gẹ́gẹ́ bí àwọn olóṣèlú ṣe túbọ̀ tiraka lórí wíwá agbára àti àwọn ètò ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde eléyìí tí Peter Obi buwọ́lù lánàá òde yìí Obi ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó lé ní ọ̀pọ̀ mílíọ̀nù náà ni tí wọ́n sì jẹ́ ìdá 62% náà ni wọ́n ń gbé nínú ìṣẹ́ àti òṣì o ni wọ́n ń gbé nínú àìní bákan náà ni ó ṣàpèjúwe ipò náà gẹ́gẹ́ bí ìkùnà orílẹ̀-èdè ńlá àti ìdúkokò sí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ó ṣàfikún pé gẹ́gẹ́ bí àwọn olóṣèlú ṣe ń du àwọn ipò àti díje fún ìṣàkóso ètò ẹgbẹ́ òṣèlú tí àwọn sì ń sábà máa ń pín àwọn ipò náà kódà ní ètò ìdìbò kódà kí ètò ìdìbò kó tó parí ó ní òtítọ́ nílé náà ni ó ń kojú
kojú orílẹ̀-èdè wa tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni ìṣẹ́ àti òṣì ló ti kó lẹ́rú. Bákan náà ni ó mẹ́nuba àkọsílẹ̀ ilé ìfowópamọ́ àgbáyé eléyìí tí ó ṣàfihàn bí ìṣẹ́ àti òṣì bó ṣe peléke sí i láti mílíọ̀nù mọ́kànlélọ́gọ́rin lọ́dún 2019 tí ó sì peléke sí mílíọ̀nù ọgọ́rùn-ún kan lé ní mọ́kàndínlógójì lọ́dún 2025 gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ó ní ipò náà ló ń burú sí láàrin ọdún kan péré. Ó ṣàfikún pé látàrí àwọn àkọsílẹ̀ fún ọdún 2026 ó ṣeé ṣe o kí àwọn aláìní náà kí wọ́n tó mílíọ̀nù kan lé ní mọ́kànlélógójì eléyìí tó túmọ̀ sí pé àfikún àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó tó mílíọ̀nù mẹ́rìndínlọ́gbọ̀n náà ni yóò máa yí sínú àìní láàrin ọdún 2023 sí ọdún 2026. Ó ní pàápàá jùlọ àwọn olówó oṣù péréje inú ewu náà ni wọ́n wà o látàrí bí ọ̀pọ̀ nínú owó oṣù wọn bó ṣe ń lọ sídìí oúnjẹ. Ó ṣàfikún pé àwọn orílẹ̀-èdè mìíràn bíi India àti Indonesia náà ni wọ́n ti gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú nípa mímú àdínkù dé bá ìṣẹ́ àti òṣì nípa ṣíṣètò ìdókòwò lórí ètò ẹ̀kọ́, ètò ìlera àti ètò ààbò ìlú lẹ́yìn tí ìgbésẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó yàtọ̀ gédéǹgbé ò sí èyí. Ó ní eléyìí jẹ́ ìdúkokò sí ọjọ́ ọ̀la wa. Inú ìròyìn Vanguard lẹ́sìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti sọ ọ̀nà àbáyọ sí làásìgbò aáwọ̀ láàrin àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀. Wọ́n ti mẹ́nuba ọ̀nà àbáyọ tá lè fi parí aáwọ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Jigawa ni wọ́n ti sọ dímọ̀ pé fífi òpin sí ìjà láàrin àwọn àgbẹ̀ àti àwọn Fúlàní darandaran ló gba àjùmọ̀ṣe ojúṣe láti ọ̀dọ̀ àwọn méjèèjì láti rí pé gbogbo rẹ̀ ó wá sí òpin. Ẹni tí ń ṣe igbákejì gómìnà onímọ̀ ẹ̀rọ Aminu Usman Mail òun ni ó sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ tuntun ti àwọn Magban àwọn Miyetti Allah ní ìpínlẹ̀ Jigawa ní ìlú Dutse. Níbẹ̀ ni ó ti sọ dímọ̀ pé ṣe rí ojúṣe gbogbo wa ni a sì gbọ́dọ̀ fi ara jìn pẹ̀lú gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ láti lè rí wípé a fi òpin sí gbogbo làásìgbò tó ń wáyé lénìí lọ́la lọ́túnla láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ sí iwájú wípé òun fẹ́ rọ àwọn darandaran Fúlàní yìí àti àwọn àgbẹ̀ yìí wípé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà láti lè wá ọ̀nà àbáyọ sí ìṣòro tí ó ń fa ìjà láàrin àwọn méjèèjì. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ṣe rí ìṣèjọba gómìnà Umar Namadi yìí ó sì fi ara jìn o láti rí pé ìgbé ayé ìrọ̀rùn ó dé bá àwọn Fúlàní. Bẹ́ẹ̀ náà ni àwọn àgbẹ̀ náà rí tí wọ́n ṣe nínú ìṣèjọba rẹ̀. Ó nítorí àwọn Fúlàní darandaran yìí gan ni wọ́n ṣe dá ẹ̀ka kan tí ń rí sí ohun ọ̀sìn sílẹ̀ láti lè kojú ìṣòro tí àwọn náà ṣe kíni tí wọ́n kojú ní ìpínlẹ̀ náà. Ó wá kí gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣe èèyàn gẹ́gẹ́ bí adarí tuntun nínú ẹgbẹ́ Magban wípé kí wọ́n lọ ṣe kíni kí wọ́n lọ kópa níbi ètò ìforúkọsílẹ̀ èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè yan adarí gidi nígbà tí ètò ìdìbò bá dé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó fi dá wọn lójú pé àwọn yóò máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn aráabí yìí. Nígbà tí ẹni tí ń ṣe alága àwọn aráabí yóò sọ̀rọ̀ Alhaji Baba Usman ó ní òun fẹ́ fi dá ìjọba náà lójú ní pé àwọn yóò máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn láti máa bu omi rin àlàáfíà àti ìdàgbàsókè láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ojúṣe gbogbo wa ní o láti fi òpin sí ìṣòro àbí aáwọ̀ láàrin àwọn àgbẹ̀ àti àwọn Fúlàní darandaran. Inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n tó rí kà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ bíbí agbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n máa ti rọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC láti gbé tíkẹ́ẹ̀tì ìdíje dupò gómìnà ti ètò ìdìbò ilé tó ń bọ̀ lọ́dún 2027 láti gbé wá sí agbègbè náà gẹ́gẹ́ bí àwọn ìlànà òdodo, ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀. Ìpè yìí náà ló wá láti ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ní agbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n ṣàlàyé bí wọ́n ṣe kópa nínú ìpolongo àjọ ìṣọ̀kan
ìṣọ̀kan ìrètí tuntun ti ẹgbẹ́ òṣèlú APC nípìnlẹ̀ náà. Nínú àtẹ̀jáde eléyìí tó léde lánàá òde yìí nílùú Ìbàdàn, eléyìí tí alága gbogbogbò fún ẹgbẹ́ náà Dáúdà Ọláìfà tó buwọ́lù àti akọ̀wé rẹ̀ Favour Adéwọ̀yìn, ẹgbẹ́ náà ti rọ olùdarí ẹgbẹ́ òṣèlú APC nípìnlẹ̀ Ọ̀yọ́ láti wo àwọn ṣe láàánú láti ṣètò olùdíje dupò gómìnà láti agbègbè Òkè Ògùn. Ẹgbẹ́ náà tún gbóríyìn fún ẹgbẹ́ òṣèlú APC fún ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí okun tuntun ti ìdarí ọgbọ́n inú. Bákan náà ni ó sọ di mímọ̀ pé ẹgbẹ́ náà ti bẹ̀rẹ̀ àwọn akitiyan rẹ̀ láti mú kí ètò rẹ̀ gbòòrò ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027. Ó ṣàfikún pé ìpolongo ìṣọ̀kan náà ló ṣàfihàn pé ẹgbẹ́ náà ti gbáradì o. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ, ó ní kíkópa nínú ètò ìpolongo ẹgbẹ́ òṣèlú APC náà ní láti jẹ́ kí wọ́n kọbi ara sí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìdúró ọlọ́jọ́ pípẹ́ àti ìbéèrè àwọn láti jẹ́ kí agbègbè Òkè Ògùn kó fa olùdíje dupò gómìnà kalẹ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀. Ó ní gẹ́gẹ́ bí ọmọ bíbí Òkè Ògùn, ó ti tó àkókò fún àwọn láti fa olùdíje dupò gómìnà kalẹ̀ lọ́dún 2027. Lákòótán, ẹgbẹ́ náà ti fìdí títúbọ̀ fira rẹ̀ jìn láti ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì. Bákan náà ni ẹgbẹ́ náà ti rọ olùdarí ẹgbẹ́ òṣèlú APC láti gbé ìgbésẹ̀ lọ́nà tó tọ́ àti eléyìí tó yẹ. Inú ìròyìn Daily Post delta rika lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló sọ ọ́ di mímọ̀ wípé wọ́n máa ti ṣe ìpinnu láàrin ara wọn láti gùn lé ìyanṣẹ́lódì. Ọjọ́ wo ló fẹ́ bẹ̀rẹ̀? Àwọn wo ni wọ́n fẹ́ gùn lé ìyanṣẹ́lódì? Wọ́n ní àwọn dókítà agbègbè resident doctor ti ilé ìwòsàn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tó wà ní ìlú Abẹ́òkúta ìyẹn FMC ni wọ́n ti fi ẹnu kò láti gùn lé ìyanṣẹ́lódì aláìlópin lẹ́yìn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ láti mú ìlérí wọn ṣẹ. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ṣáájú, wọ́n ní ìgbàgbọ́ wà wípé wọn yóò gùn lé ìyanṣẹ́lódì aláìlópin yìí bẹ̀rẹ̀ lóru ọjọ́ 12 oṣù kìíní ọdún tí a wà yìí. Wọ́n ní ààrẹ ẹgbẹ́ náà ti ìlú Abẹ́òkúta ìyẹn FMC ti ìlú Abẹ́òkúta dókítà Quadri Ọláònípẹ̀kun, òun ni ó sọ eléyìí di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday àná wípé àwọn fi ẹnu kò níbi ìpàdé pàjáwìrì kan èyí tí àwọn ṣe lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ ni àwọn ti ṣe àgbéyẹ̀wò oríṣiríṣi àwọn ìwé tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jọba wọn ti ọwọ́ bọ̀ wípé wọn yóò mú àwọn nǹkan kan ṣe fún àwọn ẹni wọ̀nyí. Ṣùgbọ́n nígbẹ̀yìn àlọ́lárí o a kò rí àbọ̀. Nítorí náà ni àwọn ò ṣe tẹsẹ̀ dúró pé àwọn ń dóde ìjọba mọ́ àti wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ṣáájú yẹn wọn ò tí ì múṣẹ. Torí náà àwọn fẹ́ gùn lé ìyanṣẹ́lódì aláìlópin báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dìímọ̀ pé ó ti pẹ́ tí àwọn ti ń pariwo nípa ti àwọn nǹkan tí àwọn nílò àti àwọn ọwọ́ kan èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé súnmọ́ àwọn tí kò dẹ̀ tẹ́ àwọn lọ́rùn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe mẹ́nubà lẹ́yọ kankan, wọ́n ní owó oṣù àti àwọn nǹkan tó dàbí owó àjẹmọ́nú ní ti olóṣù 6 èyí tí wọ́n jẹ àwọn. Wọ́n ní kódà wọ́n tún mú àwọn èèyàn kan wá sí ọ̀dọ̀ àwọn tí wọn kò kájú òṣùwọ̀n. Ó wá sọ dìímọ̀ pé àwọn ò ní ìgbésẹ̀ kan tí àwọn fẹ́ gbé lásìkò yìí o. Ìgbésẹ̀ ìyanṣẹ́lódì ni àwọn yóò gbé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé kò sẹ́ni tó lè bá wọn sọ àfi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá pe ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n sì fi dá àwọn lójú délẹ̀ dáadáa wípé àwọn yóò tán ìṣòro wọn yóò ṣe àtúnṣe sí ohun tó ń dùn àwọn lọ́kàn. Bí bẹ́ẹ̀ kọ́ ṣe rí lọ́jọ́ 12 oṣù kìíní ọdún tí a wà yìí gangan ọjọ́ ajé ló bọ́ sí a máa gùn lé ìyanṣẹ́lódì aláìlópin lórílẹ̀-èdè Nàìjíríà títí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò fi gbọ́ tiwa. Ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tẹ̀ríkà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti fọwọ́ òfin gbé arákùnrin kan ẹni ọdún 28 ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Babátúndé Afúnwapé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí pé ó lẹ̀dí àpòpọ̀ láti ṣekú pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga kan nílùú Tòlótò lọ́dún tó kọjá. Àwọn aláṣẹ ti fìdí ẹ̀ múlẹ̀ pé arákùnrin Afúnwapé yìí olùgbé ìlú Tòlótò náà ni wọ́n fẹ̀sùn kàn pé ó ṣekú pa ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Shivak Avastri ẹni 20 ọdún lọ́jọ́ 17 oṣù kejìlá ọdún 2025. Nínú àtẹ̀jáde eléyìí tó léde lórí ìkànnì abẹ́yẹfò iléeṣẹ́ náà, iléeṣẹ́ ọlọ́pàá ìlú Tòlótò ti ṣàlàyé pé arákùnrin Babátúndé yìí ẹni ọdún 28 náà ni wọ́n fọwọ́ òfin gbé tí wọ́n sì ti fẹ̀sùn kàn pẹ̀lú ṣíṣekú pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga
Shivak Avaste ẹni 20 ọdún. Ó ṣàfikún pé àwọn oníṣẹ́ ìwádìí náà ni wọ́n ti túbọ̀ ṣe iṣẹ́ ìwádìí o láti ọ̀dọ̀ ará ìlú tí wọ́n sì sọ di mímọ̀ pé ó ṣeé ṣe kí arákùnrin afúwakọ̀ yìí kí ó sì gólẹ̀ dé àpòpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mìíràn lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Bákan náà ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti rọ ẹnikẹ́ni wípé tí wọ́n bá mọ̀ nípa ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ yìí wípé kí wọ́n jáde síta o láti wá fi tó àwọn létí káwọn kíṣẹ́ ìwádìí àwọn kò lè kún. Lákòótán ó ní kò sí àlàyé kankan nílẹ̀ nípa àwọn ohun tó yí ìpapòdà akẹ́kọ̀ọ́ náà ká gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ṣíṣe ń tẹ̀síwájú. Inú ìròyìn Vanguard lẹ́sìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ìròyìn yẹn náà láti mú wá sí etí ìgbọ̀nyìn ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún tá a bá lọ tá a bá wá dé àwájọ máa fẹ́ lójú àjọ máa jíròrò lórí àwọn ìròyìn yẹn báwo ló ṣe rí lójú òye tí àtọ́jú òye tiwa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn tá a bá dé àwa máa lò náà ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ní BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ẹ ti mọ̀ pé ibi tá a wà yìí láti jọ máa jíròrò lé lórí pẹ̀kẹ́lò báwo ló ṣe rí lójú ìwòye tìyín àti ojú ìwòye tiwa ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi níbi tí ẹni tí ń ṣe aṣòfin Fádáhùnsí ti sọ di mímọ̀ wípé Nàìjíríà a ó ṣẹ́gun ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè yìí àníṣekíni àníkú sínú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ilé ìgbìmọ̀ lásìkò tó ń pín àwọn ohun èlò oúnjẹ fún àwọn tiẹ̀ ní ìjọba ìbílẹ̀ 10 ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti ṣẹ̀ wá ó ní òun tún lè sọ pé ìgbìyànjú ń lọ lọ́wọ́lọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ológun àti àwọn ẹ̀ṣọ́ ààbò lórílẹ̀-èdè Nàìjíríà láti rí pé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ó wá sí òpin ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé ká gbàgbọ́ pẹ̀lú arákùnrin yìí pé lótìtọ́ àti lódodo wọ́n ń gbìyànjú àbí kí ni àwọn nǹkan tẹ̀yìn ti rí tẹ́lẹ̀ sọ pé ìjọba àpapọ̀ ń gbìyànjú nítòótọ́ láti mú òpin wá sí ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo èròǹgbà yín ẹ fi ṣọwọ́ sí abẹ́ comment section wa. Ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun náà ló ti sọ di mímọ̀ ó ní orílẹ̀‐èdè Nàìjíríà ó ló ti kọjú orílẹ̀‐èdè tó yẹ wípé ẹnìkan lè fojú parẹ́ o tàbí tán lè máa kẹ̀kẹ́ nípe orílẹ̀‐èdè yìí báwo ló ṣe jẹ́ tàbí tán lè kọ yẹn kéré ó ní àtikọjá rẹ̀ ó ní ìpele tí a wà yìí àti gara tán o ó ní wípé gẹ́gẹ́ bí iléeṣẹ́ pàṣípààrọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe ṣe àkọsílẹ̀ owó tó tó tírílíọ̀nù 100 kan náírà ní orílẹ̀‐èdè wa Nàìjíríà ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti wá ra ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn olùdókòwò láti ilẹ̀ òkèèrè wípé kí wọ́n mú àwọn ìdókòwò wọn kí wọ́n mú gbòòrò sí o nínú ètò ọrọ̀ ajé ìbílẹ̀ ní ààrẹ ti wá sọ fún wa wípé ṣe rí ọdún 2026 yìí ó ní yóò so èso ńlá o ju tàtẹ̀yìnwá lọ lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Rivers ibi tí nǹkan sì ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers o kí ni ká ti pèlè yìí ìgbà wo ni wọ́n ṣe òkúrí bọ́ lọ́wọ́ wípé wọ́n ní kí gómìnà wọn lọ rọ́kúnlé ìmí ìlú tuntun ń gbóbọ̀ báyọ̀ wọ́n ní àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ibẹ̀ wọ́n ti ń gbà lérò wọ́n ti ń rò lọ́kàn láti yọ gómìnà àti igbákejì rẹ̀ kúrò ní ipò látàrí àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìṣúná kò ṣe ọ̀rọ̀ owó ètò ìṣúná ní báyìí ẹgbẹ́ APC ti ìpínlẹ̀ náà wọ́n ní àwọn ti kọ́ ọ́ nípa àwọn faramọ́ olùfẹ́ ìgbésẹ̀ tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ń gbé
gbé yìí. Ẹ wo ọ̀rọ̀ náà ó ń fẹjú kẹ̀kẹ́ ó dẹ̀ ń kẹnu sí i lójoojúmọ́. Kí lẹ rí sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers yìí? Kì í ṣe tiẹ̀ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin náà ń ṣe tiẹ̀. Ẹ wo èwo ni a fẹ́ dìmú lórí gbogbo àwọn ọ̀rọ̀ yìí? Ẹ fi ránṣẹ́ sínú abẹ́ comment section comment section wa. Ẹ jẹ́ ká gbọ́ láti ọ̀dọ̀ yín báwo ló ṣe rí lójú ìwòye tí yín. Àbẹ́ ìmọ̀ ibi tó máa yọrí sí? Ẹ jẹ́ ká gbọ́ láti ọ̀dọ̀ yín. Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Anambra Peter Obi òun ló ti ké gbàjarè síta. Ó ní ìṣòro àìní àti iṣẹ́ àti òṣèlú tó orílẹ̀-èdè wa Nàìjíríà ìfira tó bá àwọn ọmọ orílẹ̀-èdè fira. Ó ní ó ti ń pọ̀ jù, ó ní ohun ṣe ló ń peléke sí lójoojúmọ́. Ó ní ètò ọ̀tọ̀ ní àkọsílẹ̀ ọdún 2024, ọ̀tọ̀ ní àkọsílẹ̀ ọdún tó kọjá yìí. Ó ní pé tàbá ṣọ́ra gan ó ṣeé ṣe kí àkọsílẹ̀ ọdún yìí kó tún peléke sí lórí àìní àti òṣì tó bá orílẹ̀-èdè wa Nàìjíríà fira, pàápàá jùlọ owó táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbèsè tí wọ́n ti jẹ sílẹ̀. Ó sọ nínú ìpè a kò lè máa bá a lọ báyìí o. Oníṣẹ́rí nǹkan tá à ń là kọjá yìí. Ó ṣàpèjúwe ipò náà gẹ́gẹ́ bí ìkùnà orílẹ̀-èdè ńlá àti ìdúkokò sí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní tàbá ètè mójútó àwọn nǹkan tó wà nílẹ̀ yìí. Ó ní ó ṣeé ṣe o kó ṣàkóbá fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa Nàìjíríà. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ṣé lóòótọ́ ó máa ṣe àkóbá fún wa lọ́jọ́ iwájú àbí kó lè dá ni wọ́n bá kiri lórí ọ̀rọ̀ náà? Kí lẹ rí sí méjèèjì? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ó yá ẹ jẹ́ ká lọ síbi tí gómìnà ìpínlẹ̀ Jigawa ti sọ di mọ̀ pé ẹ wo àjọṣe wa ní o, ojúṣe wa lórí bí òpin yóò ṣe dé bá ìjà láàrin Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. A gbọ́dọ̀ jọ ṣe ní o, a kò gbọ́dọ̀ dá gbogbo nǹkan wọ̀nyí dá ìjọba nìkan, gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Jigawa ṣe ti sọ di mọ̀. Ẹ wo kí lẹ́yìn rí sí ṣé ìjà yìí lè wá sí òpin àbí yóò máa lọ sí iwájú àti sí iwájú ni? Ṣé ẹ̀yin rí ọ̀rọ̀ tí gómìnà yìí sọ látẹnu igbákejì rẹ̀ Aminu ṣe rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ sí ìṣòro tí ó ń fa làásìgbò láàrin àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ fi èròǹgbà ìṣọwọ́ sí abẹ́ comment section wa. Àwọn ọmọ bíbí agbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ké gbàjarè síta ni wọ́n ti rẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wípé kí wọ́n dákun kí wọ́n gbé tíkẹ́ẹ̀tì olùdíje dupò gómìnà ti ẹgbẹ́ òṣèlú náà sí akọ́ńdé wá sí agbègbè Òkè Ògùn wípé àwọn ló kàn láti fa olùdíje dupò gómìnà kalẹ̀ o ní apá Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ náà ti wá rọ olùdarí ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n wo àwọn ṣe láàánú, kí wọ́n gbé ìgbésẹ̀ ní kíákíá, ìgbésẹ̀ tó tọ́ àti ilé tó yẹ ní kíákíá lórí ọ̀rọ̀ náà. Ìgbésẹ̀ kíákíá ṣáwọn ló kàn àbí àwọn kan ló kàn yín ẹmọ Ìbàdàn ẹ̀yìn ti ìpínlẹ̀ Ọ̀yọ́? Ẹ jẹ́ ká gbọ́ lápá ọ̀dọ̀ tí yín tẹ̀ wọ́n dáadáa pé àwọn ilé yìí ló kàn, àwọn ilé yìí kan ló kàn. Ẹ fi irúgbà yín ṣọwọ́ tó bá jẹ́ ní tòótọ́ ni àwọn arábí yìí sọ pé àwọn ló kàn. Ẹ jẹ́ ká mú láti ọ̀dọ̀ yín. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀. Ẹ jẹ́ ká lọ síbi tí àwọn dókítà agbègbè resident doctor tí wọ́n ti sọ di mọ̀ pé àwa tiwa tó bá ti di ọjọ́ 12 oṣù kìíní ọdún tí a wà yìí a ti gùn lé ìyanṣẹ́lódì nìyẹn nítorí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọ̀ láti dá wa lóhùn, wọ́n kọ̀ láti fi ìdáhùn sí gbogbo ìbéèrè wa, wọ́n kàn tì wá sí iwájú ni. Nítorí náà àwọn ò lè dúró mọ́ gbogbo ẹ̀ ó ti wá dé orí ìyanṣẹ́lódì báyìí láti ọ̀dọ̀ tiwa. Àwọn agbègbè àwọn dókítà agbègbè yìí ni wọ́n sọ ilé ìdí mímọ̀. Wọ́n ní àfi tí ìjọba àpapọ̀ bá fún àwọn ní èsì tó yóò ṣe bẹ́ẹ̀ tó yọrantí ni àwọn tó lè padà lẹ́yìn ìyanṣẹ́lódì tí àwọn gùn lé. Ṣùgbọ́n ní báyìí bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn ti gùn lé ìyanṣẹ́lódì aláìlópin ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí lẹ rí sí eléyìí? Ìpalára wo leléyìí yóò mú wá fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ fi èròǹgbà yín ránṣẹ́ sí abẹ́ comment section wa. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti ìlú Toronto lórílẹ̀-èdè Canada ni wọ́n máa ti ní wọ́n ti fọwọ́ òfin gbé arákùnrin kan o látàrí pé ó ṣe kíni ó ṣekú pa arábìnrin akẹ́kọ̀ọ́ kan. Arákùnrin yìí lórúkọ ẹ̀ jẹ́ Babátúndé. Wọ́n lóun náà ni ó lẹ̀dí àpò tó ṣekú pa akẹ́kọ̀ọ́ náà. Ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti wá sọ di mímọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nípa tó bá ní ẹ̀rí láti fi múlẹ̀ nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ tàbí tó lè rí kan sí ẹ̀rí keje kó wá fi tó àwọn létí o. Wọ́n wá sọ di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà ó ṣì ń tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe jẹ́ nìyẹn
kí lè rí sí ọ̀rọ̀ yìí èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá à ń lọ sókè ọ̀hún tá à lọ ń tẹ epo sí aṣọ àlà orílẹ̀-èdè Nàìjíríà eléyìí ó kù díẹ̀ káàtó eléyìí tó tutù kò tiẹ̀ báyìí Ọlọ́run ṣé ó máa lè mórí bọ́ báyìí àbí kò ní mórí bọ́ ẹ jẹ́ ká máa wo bí gbogbo ẹ̀ yóò ṣe lọ torí wọ́n ní iṣẹ́ ìwádìí ó sì ń lọ lápá ọ̀dọ̀ tí àwọn náà gbógun tí ẹ bá rí sí ìròyìn yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní láti ibẹ̀ náà la máa fi ṣe ìlọ fún ti àárọ̀ òní oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo èyí tẹ̀ fẹ́ máa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wò ní bàjẹ́ ó yá jẹ́ àwọn àlọ́lé wa. ó wo ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n fọ̀nfún ni ò jẹ́ níbí náà láti máa sáré wáyé lórí ètò wa ètò yín ojúmọ́ àláyọ̀ wọ́n ní ojú tẹ̀ fi ń wà nígbàkúgbà ojú náà kò ní fọ́ láṣẹ Èdùà etí tẹ̀ sì fi ń dọ́ wa lóòrèkóòrè etí náà kò ní di láṣẹ Èdùà o ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójúpọ̀ ìkànnì abánidọ́rẹ̀wá Facebook gbàgede ìmọ̀ TV lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube gbàgede ìmọ̀ TV àyédèsí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì amóhùnmáwòrán BGI TV ẹ má wá gbàgbé o láti máa bá wa wo ètò wa ètò yín searching for a sports hero eléyìí wà lórí ìkànnì BGI TV ẹ má bá wa wò ẹ má bá wa like ẹ má bá wa share ẹ má bá wa fi èròǹgbà yín sí abẹ́ comment section orúkọ tèmi ò yí padà o Títílayọ̀ Àgbọ̀ọ́lá náà ni ẹ ṣé sẹ́ ń gbọ́ wa nínú olùgbà àjọṣepọ̀ wa kò ní bàjẹ́. àmín àṣẹ Èdùmàrè àjọṣepọ̀ ò ní bàjẹ́ láṣọba mi aláwàbí ẹ ti gbọ́ láti ẹnu akẹgbẹ́ mi ẹ lọ́ máa wò ó àti ìyọ̀ǹda rẹ̀ ó ti wà níbẹ̀ ètò tó mú ọgbọ́n dání ni tí ń kọ́ni nípa bá a ṣe lè mọ̀ sí nípa ti eré ìdárayá searching for a sporting hero òun ni à ń pè rí rẹ̀ ẹ lọ́ máa wò ó kẹlá ìkẹlẹ̀ máa ṣí ẹ̀ lọ́lọ́kọ̀ òòjọ́ kan ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wá mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ẹ má gbàgbé o àmúwọ̀ ìròyìn eré ìdárayá láti orí pápá BGI TV títí dìgbà náà àwa láwọn máa ṣe nǹkan ní ṣe wá o ire o ire kàrìtì. Káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún abala tá a wáyé láfún yín láti orí pápá BGI TV níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá mo ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń súnmọ́lé ọ̀la ní ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles a máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Algeria ní orílẹ̀-èdè Morocco ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà ni ẹni tí ń ṣe balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Wilfred Ndidi ni yóò ti sọ di mímọ̀ pé ẹ wò ó àwa gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù a sì fi ara jẹun gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ awuyewuye èyí tó ń lọ lórí wa wípé a kò fẹ́ tẹ̀síwájú látàrí àwọn owó tí wọ́n ń jẹ wá eléyìí jẹ́ ọ̀kan gbòógì tó lè fa ìdíwọ́ fún wa ṣùgbọ́n a kò fi ìyẹn ṣe o gẹ́gẹ́ bí Wilfred Ndidi ṣe ti sọ di mímọ̀ pé tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá kọ̀ láti san àwọn owó àjẹmọ́nú yìí èmi fúnra lára mi láti inú àpò mi màá rí wípé mo san fún àwọn agbábọ́ọ̀lù yìí láti rí pé agbájúmọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí a ń gbá ojú ikọ̀ agbábọ́ọ̀lù Algeria tó bá di ọ̀la Wilfred Ndidi òun ni ó sọ eléyìí di mímọ̀ pé lótìtọ́ àti lódodo à ń gbọ́ wípé wọ́n ti sanwó wa igbá kan àwo kan ṣùgbọ́n ìyẹn jẹ́ ọ̀tọ̀ láyé tiẹ̀ a nífi ìyẹn ṣe a máa ṣe kí ni a máa gbájúmọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀la tí ó bá wá yọrí sí pé wọn kò san èmi gẹ́gẹ́ bí Wilfred Ndidi máa ṣe kí ni máa jáde máa wá gbogbo ọ̀nà lápò ara mi láti san owó yìí fún àwọn akẹgbẹ́ mi ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Alebiosun ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ní Ryan Alebiosun ni wọ́n ti sọ ní mọ̀ pé òun náà ti padà sí ibùdó ìgbáradì lásìkò yìí
ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tá a fẹ́ gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Algeria ní ọ̀la òde yìí. Ẹ má gbàgbé pé Alebiosun ni wọ́n sọ di mímọ̀ pé ó ní ìfarapa níbi tí a ti kojú orílẹ̀-èdè Uganda, ṣùgbọ́n lásìkò yìí ìròyìn ayọ̀ lélẹ́yìí jẹ́ fún wa pé Alebiosun òun náà ló ti bá àwọn akẹgbẹ́ rẹ̀ dé pápá ìṣeré tí wọ́n ti fẹ́ ṣe kíni tí wọ́n ti fẹ́ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní ọ̀la ọjọ́ àbámẹ́ta Sátọ̀dẹ̀. Ìròyìn ayọ̀ lélẹ́yìí jẹ́. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe àbẹ̀ṣẹ́kù bí òjò Anthony Joshua tó pàdánù àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì síbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Anthony Joshua ló ti wá sọ̀rọ̀ ní ẹ wò mi ò tí ì gbé kúrò lára, ó sì ń dùn mí púpọ̀ wípé àwọn ọ̀rẹ́ mi méjì ni mo pàdánù síbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tí ó wáyé lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún tí ó kọjá lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Ó ní eléyìí ó sì ń dùn òun púpọ̀ kódà ó ń ṣe òun bákan, ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí yìí ni wọ́n mọ̀ wípé nǹkan ṣe àwọn wípé ó kàn wọ́n ju òun lọ. Ó sọ di mímọ̀ débi wípé lásìkò yìí òun bó ṣe ń ṣe òun nítorí pé àwọn ẹni wọ̀nyí wọ́n súnmọ́ òun bí iṣan ọrùn. Bẹ́ẹ̀ náà ló tún dá pàrà kan wípé ó nídìí tí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ tí ó fi pa mí mọ́ ní ọjọ́ tí à ń wí yìí. Ẹ wò mi ò lè sọ bó ṣe rí lásìkò yìí, ṣùgbọ́n ó sì ń dùn mí púpọ̀ pé mo pàdánù àwọn èèyàn wọ̀nyí síbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì ìyẹn table tennis. Ẹni tí ń léwájú ní ilẹ̀ adúláwọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Quadri Haruna àti ẹnìkan tó wá láti orílẹ̀-èdè Egypt Anna Gouda ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì yìí wọ́n ti já kíákíá o níbi ìdíje WTT Champions tó ń lọ ní Doha, gẹ́gẹ́ bí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé eléyìí ló ń lọ ní orílẹ̀-èdè Qatar. Wọ́n ti wá sọ ọdún mọ́ pé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ báyìí lágbo ti àwọn ọkùnrin, ẹni tí ń ṣe Haruna Quadri ló ti ṣe kìnnì ló ti já kúrò níbẹ̀, nígbà tí ẹni tí ń ṣe ọmọ Asa ìyẹn tí òun náà pàdánù sọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Japan kan. Bákan náà ni wọ́n sọ ọdún mọ́ pé lágbo ti àwọn obìnrin Ngoma yìí náà òun náà ṣe bẹ́ẹ̀ ó pàdánù sí ọwọ́ ẹnìkan, ìyẹn náà ọmọ orílẹ̀-èdè Japan náà lòun náà Zhou ni wọ́n pe orúkọ rẹ̀. Eléyìí ló ti wá ń ṣe bákan lára àwọn ènìyàn wípé Haruna Quadri tàti rò wípé òun yóò máa tẹ̀sí ọwọ́ iwájú kí ló wá dé tó ṣe tètè já kúrò níbi ìdíje náà. Ẹ wò ó ti ṣẹlẹ̀ náà nìyẹn, ẹ jẹ́ ká tẹ̀síwájú ká lọ mú nǹkan míì sọ. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ láti ẹnu Xabi Alonso wípé ẹ wò ó ní ọjọ́ àìkú Sunday nígbà tá a bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona, ṣẹ́rí Kylian Mbappe yóò ṣe kíni yóò wà ní ìkàlẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ má gbàgbé ìpè Kylian Mbappe ló pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àná èyí tí wọ́n gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid níbi tí wọ́n ti nà wọ́n pẹ̀lú àmì ayò 2-1. Ní báyìí ó ti dájú pé wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní ìpele àṣekágbá lọ́jọ́ àìkú Sunday. Ẹ má gbàgbé pé Barcelona ni wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Bilbao pẹ̀lú àmì ayò 5-0 láti rí pé àwọn náà dé ìpele àṣekágbá. Ìròyìn ayọ̀ ló jẹ́ o pé Kylian Mbappe yóò máa wà ní ìkàlẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ní àná láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti Liverpool. Òdòdó ni ó padà yọrí sí àǹfààní tó ṣíṣílẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Wọn kò ṣe àmúlò rẹ̀ dáadáa láti lọ sókè ní orí tábìlì tí wọ́n wà ní ibi ìdíje EPL, ṣùgbọ́n lásìkò yìí ó ti lọ náà nìyẹn. Wọ́n ti ṣe kíni wọ́n ti lọ ṣe míì fún ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń bọ̀. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tá a fi máa kádì rẹ̀ nílẹ̀ ní àárọ̀ òní lórí pápá BGI TV. Títí gbà mìíràn tá a fi láǹfààní láti mú àkọ́tún ètò yìí wá sí etí ìgbọ̀nyín, àwa láwọn máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Ire wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. BGI TV
mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para, àjànàkú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí, BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.